ọdún ayọ̀ lọ́dún èyí oyeye o ọdún ayọ̀ lọ́dún èyí ọdún kò dé bá mi láyọ̀ mo fògo fọlọ́run mọ́yìn lọ́rùn ọba ògo mẹ́mẹ́ àrò sọ̀kò dáhùn àrò àsìrà ulé o bá a ní o ọdún ayọ̀ lọ́dún èyí o ọdún èyí kò bá a láyọ̀ àfògo fọlọ́run o àrò sọ̀kò dáhùn àrò àsìrà ulé o àtẹ̀mí àti kété ìyẹn olólùfẹ́ mi kì í gbọ́ mi lórí ètò lónìí ẹ̀yin okun o akú ọ̀gbá o adẹ̀kú ọjọ́ mẹ́ta o adẹ̀kú kété àsìkò akú ọdún akú ìyèdún o ọlọ́run jésù káìsìn lónìí olúwa wa jésù káìsìn káìpè lónìí adá lóhùn sí rere o ń rere lé yaba o àníkú owó àníkú ọmọ èmi ọmọ rin ni ayaba Taiwo Adebayo ọmọ Ekiti kété èmi ògìrẹ́ òrìlà ọba ọmọ ọwọlé alákísà ọsọdà aláṣọ ọmọ olóòkè méjì takọtabo ọmọ alálẹ̀ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ ọmọ alálẹ̀ kan kọ bí ogúnràn kan yígba oṣù lọ́nà ọba mo tún yàbàrá súlé olórí mi ọmọ olóra àbẹ̀gẹ ọmọ aláàwẹ̀ kan torí wẹ̀ kan mà kọ̀rọ̀ sọjà kàn nájà kan bomi àlùra bẹ́ẹ̀ ni èmi ni o lónìí lórí ètò Lédè Èkìtì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọjá àtúmọ̀ ọjọ́ òní bí kété ojú ọjọ́ ṣe rí lóòótọ́ fi bẹ́ẹ̀ rọgbọ àmọ́ lágbára Ọlọ́run ọdún kẹbọ̀ káàdẹ̀ tí a ṣe ọdún kérésìmesì lọ́dún kẹbọ̀ àṣẹ láyọ̀ àti àlàáfíà àjàkálẹ̀ ọ̀run Ọlọ́run abáka kúrò ní orí ètò bá a ní o kí mo gbàgbé lónìí àti kíni lórí ètò àti kíni dáadáa lórí ètò kí mo gbàgbé o ọ̀ní bá fẹ́ kíni kò fẹ́ kí ọ̀ní rẹ̀ lórí ètò kẹ̀kàn sí a lórí aago kà tí a kọ sí ilé alábàápín orí ètò ibẹ̀ là kọ́ sí lélẹ̀ rẹ̀ ìjàre ìmọ̀ gbàgbé lónìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kété ní pátápátá ìhun olólùfẹ́ mi kì í lúlé kì í lè ta lébẹ̀ ẹ̀nì kì í bá mi ṣe alábàápín ètò kì í dẹ̀ bá mi fẹ̀rìn ètò ọlọ́run á ṣe nínú iṣẹ́ rin o àti kì í dètì ṣe náà ọlọ́run náà á ṣe nínú iṣẹ́ rin ìjàre ìmọ̀ gbàgbé ó ṣe pàtàkì kí n bá mi àṣe alábàápín ètò òní lónìí ètò láti òní ọjẹ́ bó ṣe jẹ́ torí a fẹ́ lọ sí orí afẹ́fẹ́ lè ní káàkiri àsìkété ni ṣùgbọ́n ìdíwọ́ ìdìkan onídẹ̀fà kàdẹ̀ mú ṣe bí àṣìṣe àmọ́ ìṣe kà ti ṣe ẹ̀yìn àbá àgbà ọlọ́run ló ṣeun. mo dẹ̀ fẹ́ kí èèyàn ọmọ ọlọ́jọ́ òbí òní pàtàkì alápèjúwe ètò ra kọ́ bá ń ṣe àpèjúwe kọ́ dẹ̀ bá ń ṣe àtúntò ètò ra pé òun lóyìnbó pè ní ọ́dítọ̀ ọba ẹ́dìtì ètò ra òun ni arákùnrin Tóní Ògúndọ̀là kìkìtìrà mọ̀ sí Tóní Wonder wí okú ọdún okú ìyèdún o oṣù ní ọjọ́ òbí rẹ̀ ọlọ́run aláàánú kò túmọ̀ ọdún kan sínú ọjọ́ orí rẹ̀ kẹyà láyọ̀ àti àlàáfíà àtòbọ̀ amú ọjọ́ orí rẹ̀ agùn á sí o ó ti ṣèyí o á ṣàmọ́dún o ukú apá àrùn apá o ọlọ́run á fún ní okun àti agbára o ká túbọ̀ mú àtẹ̀ àsíwájú nínú òṣèré àdùṣe oníṣẹ́ o báà náà ní kété ní pátápátá kan bí nínú oṣù kejìlá ọdún kété ni mo kí láàrin kan nìkan o pátápátá kìí mẹ́wàá dárúkọ ló nítorí mo lérò kọ́ pọ̀ kan jẹ́ ọmọ oṣù kejìlá ọdún ọlọ́run aláàánú á ṣe àánú fún yín o ní ti ṣọdún kété ni o àtúnṣe ẹ̀rẹ̀múrìn o àbọ̀dún ọlọ́dún lọ o mo kí kété ni pátápátá kan bí nínú oṣù kejìlá ọdún o láàrin kó ẹnìkankan sí ẹ̀yìn bá bẹ́ẹ̀ yé nìní lórí ètò lóní rí pé mi lórí ètò lóní ẹ̀sùn méjì kábẹ́ ọkàn ká fẹ́ ṣe lórí ètò lóní bí kò ṣe wípé àìṣọdún olúwa wa Jésù Kristi òun láìṣọdún rẹ̀ lórí ètò lóní àmọ́ kí mi sì tẹ̀síwájú ǹjẹ́ àké sí olórin ràkàn kẹ́ ẹ bá amórin lára yá orin olórin Adéọlá Prosper ni ọlọ́run àjọ orúkọ rẹ̀ àjàrò o orúkọ rẹ̀ àrò o wà á Prosper sí o òun ni wọ́n fẹ́ kọrin
kò wá ní orí ètò lóní bẹ́ẹ̀ yìí nìyẹn. Ọ̀tọ̀lẹ̀ lára wípé ọ̀nà gbogbooro yó ẹ̀dùn ọ̀nà bá tẹ̀ dùn ẹ̀sùn kò kùkà káàdùn nílùkù. Káre lóòótọ́ wàá ṣàlàmì gẹ́gẹ́ epo ẹ̀bà àlàjọ báàní ẹ̀yìn olólùfẹ́ mi kété o àmọ́ òdì rẹ̀ kọjí mi jáde sórí ètò lédè Èkìtì lónìí àmọ́ wípé torí ọdún kérésìmesì ọdún olúwa wa Jésù Kristi kàí ṣe lè jẹ́ mi jáde sórí ètò lónìí mo dẹ̀ fẹ́ wù dírẹ̀ rìn lónìí bẹ́ẹ̀ kọjí mi jáde láti bọ́ sórí ètò káyà aṣọdún kérésìmesì àmọ́ kí mi sì bọ́ sórí rẹ̀ nì mo fẹ́ kọ orin kan lulera lẹ́kìtì àìsìn Jésù níbẹ̀ o lulera lẹ́kìtì àmì ìpè Jésù níbẹ̀ mo ké sọmọ Màríà kẹ́mọ bá mi ṣe tèmi yé yíyá mo yá o Jésù mo dojú tì mí o ègbè lórí lulera lẹ́kìtì àìsìn Jésù níbẹ̀ o báyìí lulera lẹ́kìtì àìpé Jésù níbẹ̀ mo ké sọmọ Màríà kẹ́mọ bá mi ṣe tèmi yé o yíyá mo yá o Jésù mo dojú tì mí
o bá ní o ùdí rẹ̀ nìní kọjí mi lórí ètò lédè Èkìtì lónìí kí n yọ ọmọ wípé lù lera lẹ́ẹ̀kìtì àìsí Jésù níbẹ̀ lù lera lẹ́ẹ̀kìtì àkẹ́pẹ́ Jésù níbẹ̀ yọ ẹ̀yà rí mọ̀ wípé Jésù ọlẹ́pàá lẹ́ẹ̀kìtì dáadáa ọlẹ́pàá lẹ́ẹ̀kìtì ùdí rẹ̀ nìní kọjá àìsí Jésù níbẹ̀ kọjá àìpẹ́ Jésù níbẹ̀ kọ́ lè jẹ́ mi lórí ètò lédè Èkìtì lónìí ká ṣe kíkẹ́tẹ́lá ká ìjọ ṣe àjọyọ̀ ọdún Jésù Kristi olúwara bá kí yóò rí àrídájú wípé mo fẹ́ ké sí arábìnrin kan lórí ètò bá kó tún fẹ́ bá a ṣe àlàyé kó tún fẹ́ wíyàn á dáadáa kó tún fẹ́ ṣe àpèjúwe hàn dáadáa ùdí rẹ̀ kọjá àìsí Jésù lẹ́kìtì àti ipa kì í Jésù ń kó lẹ́kìtì torí ọmọ Èkìtì ní Jésù kí yóò gbà mí gbọ́ mo tún lélẹ́rí ǹjẹ́ mi ké sí eléyìí mi níbẹ̀ sórí ètò bẹ́ẹ̀ kẹ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ìyọra níbẹ̀ o ọmọ Èkìtì kété lúlé lóko mo kí akọ ọdún Jésù Kristi olúwa wa ìjàre ọmọ bíbí ìlú ibi sí Jésù Kristi ṣe mo mú dání lójú lónìí ṣú ọmọ bíbí ìlú Èkìtì pọ́nbélé ni Jésù ń ṣe ìjà kí tí oríkùúlé àbárẹ̀ nítorí oríkùúlé àbámọ́lọ́mọ jẹ́ òun ni Ọlọ́run ìyìn ọmọ bíbí ìlú ìyìn Èkìtì ní í ṣe Ọlọ́run ògo ìlú gbogbo Èkìtì ní tíá Ọlọ́run ìkẹ́ ìlú ìkẹ́rẹ́ Èkìtì ní í ṣe Ọlọ́run àrà ọmọ ìlú arámọkọ Èkìtì ní Ọlọ́run àpèjúbà ìlú mọ̀bà Èkìtì ní tíá ìmọ́lẹ̀ alààyè ìlú ẹ̀fọn alààyè ibẹ̀ ní ti ṣe á lè wí lè ṣe ọmọ ìlú ìṣẹ̀ Èkìtì ní í ṣe ọba aláyé lọ́run ìlú ọ̀rọ̀ Èkìtì ní tíá àràbà ńlá èyí kẹ́ mú gbọ́ kìtìkìtì gbogbo lẹ́kìtì ní ti ṣe á kábíyèsí Olódùmarè ìlú ìrẹ̀ Èkìtì ní tíá Ọlọ́run mẹ́ta lọ́kan ìlú ìkọ̀lé Èkìtì ní í ṣe ìbò gbéra lùlù rẹ̀ ògbà lóhùn wọ́lọ́run jòófà àdóni àyíká ògbà kan dúdú dó Èkìtì ibẹ̀ ní ti bọ́ lọ́rọ̀ àdóni àpàdé Haúsá gbéra òhun wọ́lọ́run ránkà déédé ọwọ́ títí tí ògbà kan dúdú ìdè Èkìtì ibẹ̀ ní ti bọ́ lọ́run ránkà déédé pàdé òyìnbó gbéra lùlù ọba òhun wọ́lọ́run wọ́ndáfùn káàkiri ọwọ́ títí títí ògbà kan déédé kọ́gòsì Èkìtì ibẹ̀ ní ti bọ́ lọ́run wọ́ndáfùn pàdé níbi kan gbígbóná àtomi tútù kan ti pàdé ìjàre o ọba ti ṣúrọ́ ní mẹ́pá kọ́ ọjà mi lóhùn lórí ètò mo wí yìí tó o mo lọ sílé àbá mi èmi ni Olúbùnmi Ògúndọ́là aya Oyèbọ̀wálé ọmọ kẹ́rẹ́kẹ́tẹ̀ ọ̀nìyàn àná òkè sún òrìrì mo mọ̀ yáre o lóṣù ta ọ̀run kẹ́rẹ́ o. káre o àmọ́ ìgbọ́bà ni wíwẹ̀ ṣùgbọ́n wí Jésù nípa lẹ́kìtì oní ti ṣàlàyé hàn ẹ̀nì ìyẹn àti gbórí náà ṣé mo wípé lẹ́kìtì àní Jerusalem kékeré lẹ́kìtì Jerusalem kékeré lẹ́kìtì o báyìí nìní òní jẹ́gẹ́ lórí ètò lẹ́kìtì kí ní ká ń ṣe àjọ̀dún Olúwa wa Jésù Kristi ìjàre o ráúlé mi hàn ìyẹn ọ̀nìyàn mi hàn ìyẹn ọ̀rá mi hàn ìyẹn olólùfẹ́ mi hàn ìjà àdùnnú o ìjà àdùnnú kákárí bọnú èmi sọ dá nǹkan o àmọ́ kí n já àdùnnú kí n já ayọ̀ kí n já àdùnnú kí n já ayọ̀ kí n já mọ́kànlá sí ọ̀dọ̀ Ọlọ́run ká bá ti dunnú ká yọ̀ ká ké sọ́lọ́run Jésù Kristi á dá lóhùn ìrere lè dá lóhùn ìyá sí ọdún èyí káyà bá ti ṣe láyọ̀ àṣẹ lọ́ọ̀tọ́ èṣù kò tirẹ̀ á kà ti ṣe kéyìí ọ̀pọ̀lọpọ̀ lé àlébẹ̀ ẹ̀nì kò jẹ́ wípé nínú ọdún bó ṣe wú kéṣe bẹ́ẹ̀ lè ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ lọ sí ilé ìjọsìn lónìí kẹ́ẹ̀yọ̀ lọ kò sínú ilé rẹ̀ ní ti ṣe síbẹ̀síbẹ̀ náà ká dunnú ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wí àṣẹ láyọ̀ àtàláfíà kéèṣì ilé ìwòsàn ká ti ṣe báyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ léyàwó kò jẹ́ wípé ló ní aṣọ kan fẹ́ẹ́ rò aṣọ kò rèé kẹ́mú ṣọdún bóyá bí aṣọ àrán líre kẹ́mú ṣọdún bóyá bí wọ́n yọ̀ sí líre kẹ́mú ṣọdún ṣùgbọ́n kò sí ré yọ̀nù ṣáṣá lè rẹ̀ ká kọ̀ mú ṣọdún kẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun kọ̀ọ̀kan mú ṣọdún kó bá kórè yọ̀nù rẹ sọ́rùn gan kó dunnú pẹ̀lú rẹ̀ kó múra kó sẹ̀ǹgẹ̀ kó wégele rẹ sí iyọ́
olùmúrìn gan kó wọ àrán lògbàmúrìn ó yọ àwọn wípé ibi sọ ní ìtẹ̀rọ aṣọ rẹ̀ ṣe kò bá ti wọ́ ni kò á ti dunú sí ni bá a ní kí já a ní tẹ́lọ́rùn nínú ọdún káyà ó kí já a gba bó ṣe jẹ́ o ọlọ́run olódùmarè á ṣàánú fún wa ọdún kẹbọ̀ á tún dáa ju bẹ́ẹ̀ yìí lọ ọ̀nìkan fẹ́ ọ àrán kéèrè ọlọ́dún àrè ọlọ́dún kẹbọ̀ ọ̀nìkan ṣiṣẹ́ kèlé fẹ́ jẹ kó ṣe ẹja ṣáàlìrì ọlọ́run olódùmarè á tún pèsè lọ́dún kẹbọ̀ á tún gbèrè òṣèkìnjẹ kábà ti rí ṣe lọ́dún bẹ́ẹ̀ ni kí ti já gbá o torí wọn gógógógógógó àmọ́ ìjà síbẹ̀síbẹ̀ ìjà dúpẹ́ ká dùnnú ká ṣe ọdún láyọ̀ àtàláfíà kọ́ ọlọ́run kẹ́ ọ̀tọ̀bọ̀ ṣàánú fún wa bẹ́ẹ̀ yìí ni o àmọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ mi tó tẹ̀síwájú dẹ̀ sí lórí kékeré nítorí fún kéne mo tẹ̀lé èèyàn rà kan lórí ètò wa kì mo fẹ́ kí kékeré náà ní mi kí o ìrìn àkáǹtì rà lórí ètò kan jẹ́ bíi aláfọwọ́sowọ́pọ̀ mi alátìlẹyìn mi lára ran mo tún fẹ́ kí díẹ̀ lónìí sí mo díẹ̀ ni mo máa kí n mo tún fẹ́ kí èèyàn rà kan jẹ́ kìrìsìtẹ́nì nínú ran lónìí bẹ́ẹ̀ yìí ni ìtìjà tún kọrin kékeré sí. ọjọ́ Jésù nìyẹn wà o ọjọ́ Jésù nìyẹn wà o. máa yọ̀ kí n gbọ́. ọjọ́ Jésù nìyẹn wà o. ọjọ́ Jésù nìyẹn wà o ọjọ́ rẹ̀ máa nílé wà o. máa yọ̀ ọjọ́ Jésù nìyẹn wà o. ọjọ́ Jésù. Low battery. Please charge. wọ́n ti fẹ́ ba bátìrì mi ti wí nǹkan ti fẹ́ ba jẹ́ ọjọ́ abẹ́rẹ́ sí wàhálà ọ̀dọ̀ Jésù nìyẹn wà wọ́n ti dá abẹ́ yìí lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀dọ̀ Jésù nìyẹn wà kí n já ayọ̀ gẹ́gẹ́ bí mo ti wí kí n já ayọ̀ kí n já ayọ̀ kí n já ayọ̀ ọ̀dọ̀ Jésù ni ìyẹn wà o bẹ́ẹ̀ yìí ni sí wàhálà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè bá kí mi sí àpò lórí ètò lónìí ìrànlá mi kẹ́yà mo tún fẹ́ kí lórí ètò bá màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àbá ọkọ mi Dáre Aṣáolú ní Canada ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan máa kúrò sọjà kẹ̀kẹ́ nájà kan bomi alura akọ ọdún o mo tún kí pásítọ̀ ra Rufus Ògúnlẹ̀yẹ ní UK owó náà lọ́mọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan máa kúrò sọjà kẹ̀kẹ́ nájà kan bomi alura akọ ọdún o bàbá èyéra Ọlábísí Margaret Alóńgẹ́ kìkìtìrámọ̀ sí mọ́mi Lóńgẹ́ ní ṣọ́ọ̀ṣì of his presence ní Grace ní UK èyéra akọ́dún akú ìyẹ̀dún o ìṣeun kú kété ògbà mi o onítèmi Bọ́lá Ayaba Adégbòye iná sí alábẹ́rẹ́ mo kí ọ ò káre olúwa mi mo kí ọ wo ṣeun o ìjàre abẹ́rẹ́ kọ́ mi kọ́ ọmọ kèye nkọ́ mi kọ́ ọmọ kèye òmòmú kò mí o mọ̀ gbàgbé òye náà sí mo tún ká àìtì mi Juliana Taiwo aya Ajílẹ̀yẹ ègìrẹ́ òrìlà ọba ọmọ wọn lọ́mọ Àkúrẹ́ olóyè mẹ́kùn mo kí ọ o wo ṣeun mi o ìwòkú àtìlẹyìn mi ìwòkú gbogbo ìgbà mi ààbò mi Fèyíṣayọ̀ Clement Tinabari TV ní UK káàárọ̀ wà bóbi mo kí ọ dáadáa o wo kú ọmọ ṣe o òṣèré àdìbàjẹ́ o mo tún kí àǹtí mi náà ni Adéjọkẹ́ Margaret ọlọ́rùkọ mi aya Edo ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn ní Tibri ní UK mo kí ọ o wo ṣeun akú ọdún akú ìyèdú o mo tún kí àwẹ̀ mi ṣé ráwẹ̀ mi mo fẹ́ kí ṣọmọ Yorùbá ṣùgbọ́n ọ̀fọ̀ sọ́ọ̀pọ̀ pẹ̀lú mi lẹ́yìn ó ṣe dáadáa Justina ẹ̀yàwá ní Italy mo kí ọ o àwẹ̀ mi káre o ọmọ ayẹ ò á dáa fún ọ o mo tún kí kété kébẹ́ ò tètè dárúkọ lórí ètò lónìí bá kété ní pátápátá ni mo kí láàrin kan nìkankan o nkáre o ìṣeun o ikú àtìlẹyìn mi o ìjàre mo gbàgbé o ìbá mi a ṣe alábàápín ètò kí n dẹ̀ bá mi a pín ètò kí pín káàkiri agẹgẹ yìí mọ́kàn ṣe é bá kí n jí kété ènìyàn mọ̀ wípé Jésù kàíṣọdún rẹ̀ lónìí ọ̀lẹ́pàlẹ́ Èkìtì àbọ̀ mímọ́ lé yìí ni o adé apàdé láyọ̀ àtàláfíà lọ́dún kẹ́ẹ̀bọ̀ o èmi mọ̀tòlẹ́sílẹ̀ olórí mi bẹ́ẹ̀
ló láwọ̀ Èkìtì ọmọ rẹ̀ dàbọ̀ yín ó kún o kárìíra o àmọ́dún kárìíra o kárìíra o àdàdún kárìíra o tolúlé tàlejò kétera kárìíra o àdàdún kárìíra mo gbọ́ pòpòpò mo gbọ́ pòpò olèlè kárìíra o àmọ́dún kárìíra o.